bí nǹkan bá padà lọ bí ó ṣe fẹ́ lọ yìí, ó ṣeé ṣe kí àtúnṣe àti àyípadà kó bá òfin orílẹ̀-èdè Nàìjíríà tá à ń lò lásìkò yìí, pẹ̀lú bí àwọn aṣòfin ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá bí wọ́n ṣe kéde ní ọ̀sẹ̀ tí a wà nínú èyí pé ó ṣeé ṣe o kí àwọn yí òfin Nàìjíríà padà kó sì jẹ́ pé iye ọdún tí àwọn ààrẹ àti àwọn gómìnà ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọn yóò máa lò lórí àlééfà ìyàtọ̀ yóò bá o, kò ní jẹ́ ìtàn lò lásìkò yìí. Sáà tán sì ń lò yún sáà ọdún méjì wọn ní lè lò mọ́, tí ó jẹ́ pé sáà ẹyọ̀kan ṣoṣo ni wọn yóò máa lò. Ẹ rántí wípé lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí inú ti sọ ọ̀rọ̀ nípa ètò ìdìbò, bẹ́ẹ̀ ló jẹ́ pé àwọn ààrẹ àti àwọn gómìnà wọn ò ní àṣẹ láti di ṣe ju ọdún mẹ́jọ sáà méjì lọ. Ìyẹn pé ọdún mẹ́rin àkọ́kọ́ tí wọ́n bá fi wà lórí oyè òun ni wọ́n ń pè ní sáà àkọ́kọ́. Ẹni tó bá sì tó wù láti díje du ipò gómìnà tàbí ààrẹ fún sáà kejì tó bá tún ti lọ gba fọ́ọ̀mù tó tún díje, ó tún lè wọlé yóò tún ṣe sáà kejì ọlọ́dún mẹ́rin, èyí tí gbogbo ẹ̀ yóò wá jẹ́ ọdún mẹ́jọ. Ṣùgbọ́n ṣá o, òfin yìí ó ní àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá iná ti fẹ́ ṣòfin sí fẹ́ yí padà báyìí o, tó sì ń jẹ́ kó di mọ̀ pé ó bá dé oṣù kẹfà ọdún tó ń bọ̀ ó ṣeé ṣe káwọn bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí òfin náà. Ẹni tó jẹ́ olórí ọmọ ẹgbẹ́ tó pọ̀ jù ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá, sẹ́nitọ̀ Ọpẹ́yẹmí Bámidélé ti ìpínlẹ̀ Èkìtì, òun ló mú àbá yìí wá wípé àsìkò ti tó kí àwọn ṣe àyípadà sí òfin Nàìjíríà. Ó ní táwọn yóò ṣe báyìí, ó ní pé kí àwọn ààrẹ àtàwọn gómìnà kán má lè lò ju sáà ọlọ́dún mẹ́fà lọ, ìyẹn 6 years single term. Ó ní tí wọ́n bá fi ń lo ọdún mẹ́fà wọn à ní lè ṣe sáà ọdún méjì tí ó jẹ́ ọdún mẹ́jọ mọ́. Ọpẹ́yẹmí Bámidélé wá jẹ́ kó di mímọ̀ wípé ìdí tóun fi ṣe bẹ́ẹ̀ ni pé eléyìí yóò jẹ́ káwọn olóṣèlú kán lè máa ṣiṣẹ́ dáadáa fún àwọn ọmọ Yorùbá, ọmọ Ìgbò àti ọmọ Haúsá àti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Ọpẹ́yẹmí Bámidélé ní lásìkò yìí bí olóṣèlú kan bá ṣẹ̀ṣẹ̀ di gómìnà tàbí ààrẹ, ó ní sáà àkọ́kọ́ ẹ̀ èrè bí ó ṣe wọlé sáà kejì ni ó ti máa sá, èyí tí ò ní jẹ́ kó rí ìjọba ṣe fún bí ọdún mẹ́rin àkọ́kọ́. Ṣùgbọ́n ó ní bí àwọn bá ti lè ṣe àyípadà sí òfin báyìí tó jẹ́ pé níṣe ìní gbogbo olóṣèlú ti mọ̀ pé àwọn ò lè lò ju sáà kan lọ tí kò ju ọdún mẹ́fà lọ, tó sì mọ̀ pé àwọn ò nílò láti wá ju èrè ẹnì kankan mọ́ nítorí pé sáà kan péré làwọn lè lò. Ó ní gbogbo eléyìí yóò jẹ́ kí ìlú yí padà, yóò sì jẹ́ kí nǹkan tí ó máa dára lọ. Ó tilẹ̀ jẹ́ pé sẹ́nitọ̀ Ọpẹ́yẹmí Bámidélé ó jẹ́ kó di mímọ̀ pé òun ò mọ̀ bóyá àwọn yòókù bóyá àwọn yóò fọwọ́ sí àbá yìí, ṣùgbọ́n ó ní bó bá fi dọ̀dún tó ń bọ̀ tóun jáwé olúborí òun yóò gbé òfin dìde ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ní Àbújá.